Dára jáde síta nígbà ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí all the media we bombard Dúpẹ́ Onítìrí pé ó fẹ́ bàṣẹ́ àwọn bàbá Akíntóyè ó fẹ́ bàjẹ́. Wọ́n ní ká dúpẹ́ pé àti ìrí Yorùbá ní ṣe yẹ gbà pé tó bá ti jẹ́ pé Ọlọ́run ti ṣe Yorùbá ní ṣe yẹ before today ntí ìbá máa ṣẹlẹ̀ nínú Yorùbá yẹ ìbá burú ju ti Nàìjíríà lọ. Burúkú aṣẹ́wó ọmọ ìrànkíran nígbà tó ní pírọ́blẹ́mù tá a ní ká lọ sílẹ̀ ó ní àmà lọ ìlú òun apàpàdé bẹ́ẹ̀ wọ́n ní ọmọ wo tó dẹ́ pé òkú ló sọ fún bàbá ìkó tó kúrò ní Yorùbá nation tó fi ń bá Gani ìjà ó mọ̀ fún ara ìṣẹ́ ń parọ́ Dára òṣẹ́ ń parọ́ àwọn bàbá Akíntóyè àtolóyè Ìgbòho mọ̀ pé irọ́ la bí ni Dára. àfà ìbá wọn jà wọ́n bínú àwa ò gbèrò ìka sọmọ ẹni kankan. Mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ẹ̀yin tẹ́ ń fẹ́ kí ìran Yorùbá ká débi tá a fẹ́ dé a dẹ̀ máa gba orílẹ̀-èdè wa ṣùgbọ́n àwọn àfọ̀mọ́kàn wà tó yẹ ká ṣe ká tó lọ. Àwọn bàbá kan bá tó wà lórí ọ̀pẹ àtúbà wọn sọ̀rọ̀ lẹ́nìí wọ́n ní ká dúpẹ́ pé àti ìrí Yorùbá ní ṣe yẹ gbà pé tó bá ti jẹ́ pé Ọlọ́run ti ṣe Yorùbá ní ṣe yẹ before today ntí ìbá máa ṣẹlẹ̀ nínú Yorùbá yẹ ìbá burú ju ti Nàìjíríà lọ. Kí n tó máa bọ̀rọ̀ mi bọ̀ mo kí yín lórúkọ bàbá mi Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àrólé Awólọ́wọ̀ ọmọdé ń parọ́ ọmọ àgbà ń parọ́ ọmọ àlejò ń parọ́ ọmọ onílé ń parọ́ ọmọ bàbá fi ó dákẹ́ ó fi gbogbo ẹ̀ ó fi ṣoṣo fi para ni. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ tán ń sọ tó ò sọ tán yóò dára fún wa ojú òní tiwa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń sẹ́ǹdì ẹ̀ sí mi ìyẹn ṣó yèyé dára ẹni a bá nà lára máa ń ta kò bá mi lójijì ṣẹgbọ́n mi ẹni bá ti sọ kò súrò sórùlé ni ó yẹ kó gbóhùn onílé. Dára òṣẹ́ ń parọ́ Dára òṣẹ́ ń parọ́ àwọn bàbá Akíntóyè àtolóyè Ìgbòho mọ̀ pé irọ́ la bí ni Dára ibẹ̀ yẹ kọ́ ni mò ń lọ lẹ́nìí. I still stand on my wall. Bàbá Èkìtì mi ò fìgbà kan sọ fẹ́nikẹ́ni rí pé Dára fámìlì mi ni èmi a máa bó lórí burúkú aṣẹ́wó ọmọ ìrànkíran nígbà tó ní pírọ́blẹ́mù tá a ní ká lọ sílẹ̀ ó ní a má lọ ìlú òun apàpàdé bẹ́ẹ̀ wọ́n ní ọmọ wo tó jẹ́ pé òkú ló sọ fún bàbá ẹ̀kọ́ tó kúrò nílùú kò ń fẹ́ máa kóró bàbá ẹ̀ dáadáa ìyẹ́kọ́ mo ti sọ wípé tó wà nílẹ̀ kì í ṣòro ìjà ọjọ́ ìjà sì ń bẹ níwájú tí ọmọ Yorùbá máa mọ òtítọ́ bóyá èmi ni mò ń parọ́ ni bóyá Dára ló ń parọ́ ni ọjọ́ ń bọ̀ lÓlúwa wí ṣùgbọ́n ọjọ́ ìjà kọ́ leléyìí I said it. Dára jáde síta nígbà ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí all the media we bombard Dúpẹ́ Onítìrí pé ó fẹ́ bàṣẹ́ àwọn bàbá Akíntóyè ó fẹ́ bàjẹ́ nígbà táwọn Omíyalé the same thing tá a máa ń sọ wípé media tó àtàkì Omíyalé I'm the number one. Nígbà ọ̀tọ̀rọ̀ bàbá Adéníran the same thing. Ohun tó bá jọ òun la fi ń wo ohun yóò bá wípé èpo ẹ̀pà ó jọ kó sí ẹ̀rírí ọjọ́ ìjà kọ́ leléyìí lẹ́tọ́ the misunderstanding tó wà láàrin èmi àti ẹ tí wọ́n gan mọ̀ pé irọ́ tó ń pa tí mo dẹ̀ ní ẹlẹ́rìí tí ẹlẹ́rìí yẹ wà láì ìjọ tó pè mí àwa mẹ́fà lájọ wà ń bẹ̀ Dára ó mẹ́yì àwọn tó ti fi ìwà búburú ẹ lẹ́kọ̀ọ́ nínú Yorùbá nation ó mọ̀ tó sọ wípé bàbá Èkìtì wọ́n tó mẹ́mí Jámánì ẹ̀mí kúrẹ́kúrẹ́ Jámánì bàbá Èkìtì ẹ lọ gbé igbá ìbílẹ̀ kẹ́ra gbogbo tẹ́nu jẹ kẹ́ra aṣọ ọ̀pá kan àbọ̀ ọ̀pá mẹ́ta àbọ̀
kẹgí àpò ẹ̀yẹ kí ìyàwó yín san mórí mẹ́ta tó kù kóró mọ́yà kẹ lọ gbé sí di ọ̀gẹ̀dẹ̀. Mo ní ẹlẹ́rìí tó ọjọ́ kẹta ẹ̀ tó jáde síta tó ní bàbá Èkìtì ń ṣí mò ń gbẹ́bọ torí títí ẹ. Sórí Dára tó bá fún mi lówó rí, tó bá fún mi ní owó rí, mi ò jẹ́ ju 50,000 naira ní ìrìn àjò tí mo bẹ́ẹ̀ rìn. Ṣùgbọ́n mo bẹ́ẹ̀ kó àwọn tó kọ́ studio 10 million naira fún ẹ tí wọ́n gán mọ̀ níjọ́ tó ń ṣe birthday. Àwọn tó fún ẹ ní 2 million cash ó mọ̀ wọ́n ibẹ̀ yẹ kọ́ là ń lọ lẹ́nìí torí mo ti ní mi ò ní dá ẹ lóhùn, èmi ò ní bẹ́ẹ̀ ya wèrè sórí social media. Ohun tí mò ń sọ ni wípé o ti sọ̀tà lára is right, àjọkóbó Gani ni is right, àjọkóbó àwọn omíyalé ni is right. Nígbà tí Dúpẹ́ Onítìrí dé àjọkóbó ni torí wípé kì í ṣe pé we love Bàbá Akíntóyè, kì í ṣe pé we love Sunday Igboho Oòṣà, but we love what they stand for, the Yoruba nation. Millions of Yorubas believe that is the only way, the only survive way for the Yoruba race. Pé àwọn bàbá méjèèjì tó dúró yìí torí ó sọ pé onígbà tó lóye Ìgbòho tó wà nínú kíní mo ti wá survive me. Báńkọ́lé ti fún ara ẹ̀ sọ pé òun àti bàbá Èkìtì ò sọ̀rọ̀ rí. Rẹ̀kọ́dì ẹ̀ wà nílẹ̀ pé òun àti bàbá Èkìtì ò àjọ sọ̀rọ̀ rí. Ìgbà kan ló wà káàsì mọ́ Báńkọ́lé I know you ó ṣe ń parọ́ lẹ́yìn. But n tèmi sọ fún ẹni wípé tó bá lè jáde síta tó rí pé n tí Gani ṣe ò dáa torí pé ìdènà kò sọpọ́ọ̀tì ọjọ́ ọ̀la Yorùbá. Nígbà tí Adéníran dalẹ̀ àjọjáde àjọkóbó ni, nígbà tí Dúpẹ́ Onítìrí bẹ̀rẹ̀ wọ́nàwọ́nà àjọjáde àjọkóbó ni. Ó wá sọ sí pé àwọn world media àti homebase wọn agree, you are wrong. Sórí media tó fún ẹ ní information yẹn lọ bílẹ̀rì dáadáa pé kó padà wá bá mi kí n wá ṣàlàyé fún. Kì í ṣe tìjà, mo ti sọ pé mi ò ní bẹ́ẹ̀ jà, but I want you to say something about Ayílóge. Ṣùgbọ́n mi tó bá lè kóbo Adéníran tájọ kóbo Adéníran gbòmùgbòmù torí kó fẹ́ baṣẹ́ bàbá Akíntóyè jẹ́, ó fẹ́ baṣẹ́ olóyè Sunday Igboho jẹ́, tájọ kóbo wọ́n wọ́mù. O understand? Má ìjà àjàbàjá parí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Later Ọlọ́run bá wa mú wa débi táwa ń lọ tí wọ́n bá wá turn to the fracas, èmi náà wá turn to the fracas. Àjọ wa máa tú àṣírí ara wa, àjọ máa tú aṣọ, àjọ tú iṣu désàlẹ̀ ìkòkò. Ṣé o gbọ́ mi? Àjọ tú iṣu désàlẹ̀ ìkòkò. You know by yourself pé kì í ṣe torí Yorùbá nation òfin bá Gani ìjà, ó mọ̀ fún ara ẹ̀. Níjọ́ tó ń sọ̀rọ̀ yẹ we are 12 in number tájọ wà lórí kọ́ ní adániwáyé àwọn onílẹ̀ kí wọ́n bọ̀ ẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n mi torí ẹ̀ ló fi rán kankan mọ́ Gani, you want to become olórí nígbà tọ́lọ́run ò dá ẹ lólórí dára. Ìjà kọ́ ohun tó wà nílẹ̀, ọ̀rọ̀ Ayílóge ló wà nílẹ̀. Ṣùgbọ́n mi sister mi, my beautiful sister, ìjà ọ̀rọ̀ Ayílóge ní kò jẹ́ kájọ yanjú ẹ̀ náà. Ayílóge ti ń sọ Yorùbá nation ti ń sọ lẹ́nu, including the YSDM tó o ní ìwọ ní director media publicity ẹ̀, because àwa là ń rìn kiri bíbá yìí. Àwọn tá à ń sọ fún wípé can we still trust YSDM? And thank God till today mo ní opportunity láti bá Sékìtì sọ̀rọ̀. Ṣùgbọ́n mi chairman ní mi ò lórí ọ̀fẹ́ àti bá sọ̀rọ̀, mi ní nọ́mbà wọn lọ́wọ́. Dára má dàrúdú pọ̀ mọ́ ṣàpà. If you want to face me, já parí ọ̀rọ̀ Yorùbá nation, face me. Ṣùgbọ́n mi kémi náà face it, but n tó wà nílẹ̀ ohun tí mò ń bẹ́ẹ̀ sọ mo ń sọ fún ẹ tó bá jẹ́ pé o ní làákàyè, ẹ̀mí burúkú tó wà nínú ẹyẹ tó o mọ
you do not have sense. Ìgbà tó jẹ́ pé ìwọ lọ kọ́ lé tó bá dé pé onílà àkáyè wàá mọ̀ pé ohun tí Ayílóge ṣe ó wọ́ọ̀sì ju tí Gani ṣe lọ. Àwọn kan wà ní Kútọ́nù tó sápamọ́ Dr. Fákòndà ló wà l'Ábújá yìí kò sápamọ́ kò sákàkiri kò dàbí àwọn kan tó sápamọ́ tó lọ sápamọ́ sí Kútọ́nù tó ń gba tẹ́tẹ́tẹ́ náírà àtẹni tó wà ní YDM tó ń fún ẹ lọ́wọ́ ṣùgbọ́n mi ẹjọ́ máa wọlé ní sórí èmi ni mo ní Ìgbòho ló ní mí mo ti sọ tó bá kú ọ̀la kí n da Ìgbòho ẹni tó lẹ̀mí mi kó gbà á sórí tó bá dé ọ̀la tí bá rí pé nǹkan sáwẹ́rẹ́ díẹ̀ ẹ ló bàbá mi Ìgbòho ṣá mo búròkì ẹjọ́ mo búròkì bàbá yà á tún fowó sí mi lápò ṣùgbọ́n mi olóyè Ìgbòho á tún fi owó sí mi lápò bóyá ẹni tí olóyè ní kí n pè mo sọ fún mo ní olóyè mi ò lè pé mi ò lẹ́ni I don't have anything with them ṣùgbọ́n mi àwọn tó ní mò ń pè káàkiri yes èmi ni mo gbé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ bàbá ní Kútọ́nù torí pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wá sí Nàìjíríà yes èmi ni mo gbé Démọ́lá wá yes bí o dẹ̀ ṣe kobo Démọ́lá tó o kobo ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó o kobo Onítìrí tó o kobo Adéníran every one of us love it kí ló dé tó o lè kobo Ayílóge àmọ́ o mọ damages tí Ayílóge ti ṣe nínú ìrìnàjò yìí. Let me tell you one thing, Obama. I'm not a member of YLDM. Quite all right. I'm not a member of YLDM. Ohun tó ṣẹlẹ̀ nínú YLDM mi ò mọ̀. Ìgbà tó dẹ̀ wá sílé, sórí president àwọn obèsì tó wà lé, ó ní ká má bá dára ṣe ìwà ní obìnrin sọ̀wànù. Olóhun ò lórí ọkọ ìwà ní we are 13 number nínú 13 number yẹn táwa lé 12 sọ wípé they can work with you pé tó bá tún nǹkan ṣe lé àárọ̀ tó bá dọ̀wọ́ alẹ́ wàá bàjẹ́ ó ti gbàgbé odó tó ní sọ ẹ̀ nígbà kan oní Yorùbá tútù ẹja gbégbóná ó bẹ̀rẹ̀ sí attack ẹni tó attack gbà ẹni ò ní sọ síta please. Ohun tí a ń sọ lọ́wọ́lọ́wọ́ nígbà tọ̀rọ̀ Bánkọ́lé ó ṣe bí ọmọ ọkọ ènìyàn Yèyé Dára ti bẹ̀rẹ̀ program nígbà tó Onítìrí yes ṣùgbọ́n nígbà tó ọwọ́ kan ọwọ́ ṣọmọ pé ó pè mí pé bàbá Èkìtì ẹja gbàgbé nípa ọ̀rọ̀ Onítìrí tí mo sọ pé no àgékù èdò a máa ṣòro bí agbọ́n táwa ò bá rẹ̀yìn Onítìrí àná padà let me tell you one thing ohun tàbí táwọn ohun gbèsè fi kúrò ń gbà yẹn lọ́hùn it's not because of Onítìrí it is because of bàbá Òsínì kí Ọlọ́run kó dẹ́rẹ̀ lẹ̀ fún Saheed Ọmọbọ̀tá kò tí ì yan pó kì í bẹ̀ nígbà yẹn my sister let us say something mò ń bẹ̀ I'm begging you say something about Ayílóge ló wà lójú ọpọ́n all the media gbogbo ẹ̀yin media tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ayílóge ẹ̀yin ọmọ Yorùbá ẹ má unfollow wọn torí damage tí Ayílóge ṣe ó burú ju ti Adéníran lọ ó burú ju ti àwọn tó ń tẹ̀lé Tinubu lọ ó burú jù so tí mídíà kan bá sọ wípé Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ tó ń kí Ìgbòho bàbá mi Ìgbòho ọkọ mi Ìgbòho ẹ̀gbọ́n mi Ìgbòho ìgbà kan ó sọ wípé wọ́n ti fi Ìgbòho kọ́ ẹ lọ́rùn ṣé fámìlì Ìgbòho ni ẹ́ mo mọ tó fojú Mr. Wisdom rí àwa lámú Mr. Wisdom dání pé please dọ̀ọ́ mọ́ bàǹkan jẹ́ èmi àti olóyè Ìgbòho ní Wisdom tí n bá rí ẹ tó bá sọ̀rọ̀ n tí wọ́n fojú rẹ̀ rí tí abẹ̀rẹ̀ sí ń bẹ Mr. Wisdom ta ló ti bá jà Dára the issue on the ground ẹ̀ẹ́dà bàbá Ayílóge o torí pé o mọ̀ ọmọ òun ṣọmọ ojú
ọmọ ọ̀rọ̀ ni ẹ́ tó bá ṣọmọ ojú wa méèdè pé ohun tó mú ẹ tó ti sọ̀rọ̀ nípa ti bàbá gẹ́gẹ́ ojú torí pé wọ́n mú information wà lẹ́bìbà tó bá sọ lé information wà lẹ́bìbà tó dé pé information tó gbọ́ ló jẹ́ kó wá torí pé òfẹ́ kéèkan bàjẹ́ well done for that. In the case of Dúpẹ́ Onítìrí torí pé Dúpẹ́ Onítìrí fẹ́ bá ń ta gbédáni jẹ́ that is why you came out you are like ọmọkọ well done. When the Omiyale case tó jáde síta you attack them well done. Abó ògbọ́n mímí well done. Torí ó sọ pé ìgbà tó máa ti ní pé ká má fún un ìgbà tó ti ní ká má fún àwọn ará ilé lówó ni mo ti gbà Ọlọ́run ń bọ̀ wá àwọn tó rí pípé tọkàntọkàn làwọn fi ń ṣe lẹ́nu wọ́n yìí tó fún mi lówó ìyẹn wá ń kọ́ bí ìtòmí tọrọ pé bàbá Èkìtì wẹ́ẹ́dọ̀ gbà ẹni bá ti fọkàn kan ṣe tó bá jẹ́ pé mo dúró nítorí owó wọ ọ̀rọ̀ Yorùbá nation ni ohun gbogbo tí mo bá kójọ pápátá kó bàjẹ́ lójú mi ṣùgbọ́n mi dára ó lọ sínú kéèsì bàbá Oríire àti Ọ̀túnba ó sì máa jẹ́wọ́ orí Ọ̀túnba Olúṣọlá ní pé ẹjọ́ ṣe mí ti papọ̀ tẹ́ni ẹ dí pẹ̀lú ẹ̀ prógámù tí mo ṣe tí mo ti sọ síta pé àwọn tó kú nílé Ìgbòho mọ́ṣúárì bàbá Oríire ló gbé síta gbogbo ìgbà yẹn náà well done mo sì kí ẹ pé ọmọ kan ni ẹ nígbà tí kí ni bàbá Adéníran ó jáde síta ó fara ya Ọlọ́run ní ó pa bàbá yẹ well done ìgbà ló gbèsè gbá ìkòkò bàbá aṣáṣùn dára ó mọ̀ nínú ọkàn ara ẹ̀ you know the reason tó fi ràn kankan mọ́ mi àtàwọn tó wà nínú ẹni tó wà nínú YDM tí àrà máa sán pa tí mo rò pé èèyàn gidi ni tó jẹ́ pé torí pé owó oṣù ilé ẹ̀túnmọ́ àwọn Fúlàní ẹ̀jẹ̀ Fúlàní ti tọ̀ sí lọ́pọlọ he know the truth ó mọ̀ tábà ní ẹni tó kọ́kọ́ pé bàbá Akíntóyè ní olè ìwọ dára ni ó wà lọ́wọ́ mi o with date tábà ní ẹni tó kọ́kọ́ pé Sunday Ìgbòho ní olè ìwọ ni dára o ìwọ ni o nígbà ayé Máyégún diary ìwọ ni o ibi ẹbẹ̀ ló ti bẹ̀rẹ̀ wàhálà o the reply tí mo fún ẹ ń gbà yẹ lọ́rùn ní òtẹ́ lọ́rùn let us forget about that mi ò ráyè láti bẹ́ ẹ jà let me tell you one thing ilé lèmi wà ìmílí mo mọ tí mo fojú finá ilé lèmi wà the only hope that I have ní kí orílẹ̀-èdè Yorùbá ó dúró that is the only hope the only hope ní kí orílẹ̀-èdè Yorùbá kágbà mo máa ń tẹnu mọ́ not every one of us ló máa ní orí ọ̀fẹ́ láti travel out tí gbogbo wa bá dẹ̀ ní orí ọ̀fẹ́ tá bá kò nínú nílé tí Fúlàní dẹ̀ ń wá nìyẹn àwa táwọn létà ń fojú finá yẹn anything tó bá fẹ́ pa ìrìn àjò yẹn lára we must stand. Mi ò ní YouTube ṣùgbọ́n mi Facebook tí mo ń lò ìdàrẹ́tì ni mi ò lo page mi ò lo page ẹ ṣe bóra mi Bobby ọ̀rọ̀ ìjà kọ́ òun ló gbéjà wá mi ò lo page táwọn ènìyàn bá àwọn bàbá mi kọ́ wà l'Amẹ́ríkà ní Canada wọn ní bàbá Èkìtì àwọn rí tí lágbọ́dá pé program yín ẹ jẹ́ kan máa gbé lọ àwọn tínú wọn bá wò pé program bàbá Èkìtì tí mo gbé yìí mo máa fi powó ẹlòmíà pé bàbá Èkìtì send account number yín mò ń lo program yín bí orí ìyá mi ò jíṣẹ́ Oòduà TV Lady K ṣó ń gbọ́ mi ò torí owó ṣe Yorùbá nation mò ń ṣe torí ọjọ́ ọ̀la mi ni mò ń ṣe torí ọjọ́ ọ̀la mi ni gbàmí tí n bá bẹ̀rẹ̀ wẹ̀sì tí n bá tún wo ohun tí ọmọkùnrin ti là kọjá lọ tó tún kí wà láyà ó ti sọ rí onímọ̀ òfin mo fo oògùn gba mọ́tò Dara please
say something about Ayiloge. O ti ṣe bọ̀. Don't cover Ayiloge. Region ó yàtọ̀ sí Yorùbá Nation tá gbé dání. So if you know that you cannot say anything about Ayiloge, resign. Leave YSM. Me ò ṣe member YSM, but now I'm a member of YSM, not because of you. Ara tẹ́ ń dá lọ́rùn yẹn kò kàn mí. But Baba Akintoye pé wá pé òun fẹ́ kí YSM ó fẹsẹ̀ múlẹ̀ lé. Táwa kan dẹ̀ ti gbà á gẹ́gẹ́ bí iṣẹ́ òun la fi ń rìn káàkiri. Inú mi dẹ̀ dùn. Mo sọ mo ní mo lórí ọ̀fẹ́ àti bá sẹ́kítì sọ̀rọ̀ lénìí. Inú mi dùn. But ibi tá ń lọ nígbà tí wíkẹ́ẹ̀sì Ayiloge jáde síta ohun tó ń béèrè lọ́wọ́ wa ni pé bàbá Èkìtì ṣé a lè nígbàgbọ́ nínú YSM máa ní kí ló dé bàbá Ayiloge tẹ̀ sí former chairman òun kọ́ ni kó lọ pariwo regional yìí tó bá tún dọ̀la ṣé lómi ò tún ní dìde kó tún ṣe gbogbo ẹ̀ kó tún ṣe báyìí. That is the reason that Dara you must talk. O gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí Ayiloge. Gbogbo ele doge Ayiloge ò gbowó ìbá gbowó at that age. Adepa America tó wà ògbé nìyẹn. Àgbà Yahoo. Ayiloge ò gbowó Ayiloge ó náwó ara ẹni ìbámanà. Mo ná pa Dara èlò ló ná lórí Yorùbá Nation. Ìwọ gbà lórí Yorùbá Nation ni. Tí wọ́n dẹ̀ mọ̀ tó dẹ̀ mọ̀ kó wọ́n sí èmi. Ìwọ gbà lórí Yorùbá Nation ni tó hàn sí èmi. Sòtítọ́ má ọ̀rọ̀ ilé ìhòòṣọ́rọ̀ ìjà má gbìjà wá ẹ sì pọ̀ nínú ẹ̀yin mídíà tẹ̀ ẹ̀ tí ì dá sí tí màmá dárúkọ yín lọ́kọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹni tó ń fún ẹ ní information ẹ gbà wá o Fúlàní ti gbógun dé o agbẹ́ píṣọ̀ ló yẹ Ìgbòho sí. Ogun ti wọlé Yorùbá o mo mọ̀ kó ló ń fún ẹ ní information. Ọmọ àṣàjẹmọ́sẹ̀lẹ̀ mi ẹ gbà wá o Fúlàní ti gbógun dé o ẹ gbà wá o. Ó wà ní Kútọ́nù a máa sọ fáwọn èèyàn wọ́n wà l'Abẹ́òkúta. Ṣùgbọ́n mi mo mọ̀ kó ló gbé ẹni fún the way you talk the way you analyze everything amẹni tó fún ẹ ní information kó máa bò ń lé kó náà wá ṣiṣẹ́ Yorùbá yẹ kí ṣe kó jókòó sí Kútọ́nù kó máa fún ẹ ní information orí ikú. Ṣùgbọ́n mi tẹ́ ẹ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ayiloge èmi ò ní tẹ́mi ò ní jáwọ́. Ayiloge ó tàbùkù bàbá Akíntóyè ó tàbùkù olóyè Ìgbòho ṣe bó sọ wípé you stand for olóyè Ìgbòho pé wọ́n folóyè Ìgbòho wọ́n ti fi kọ́ ẹ lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ. Ó ní wọ́n folóyè Ìgbòho kọ́ ẹ lọ́rùn. Ó dẹ̀ yẹ ẹni tó fi kọ́ ẹ lọ́rùn yẹ tí èdè àbáàrin ó yẹ kó lè gbọ́n dànù bó ṣe ń ṣe tẹ́lẹ̀.